Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín. Ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Especially ọ̀rọ̀ Markaz, kí gbogbo ará Markaz kún wọn lọ rè mọ̀ yìí pé ẹ tóbi gan o. Torí tí ọ̀rọ̀ tẹ́ ń sọ táwọn èèyàn fún yín lésì, ẹ̀yin Markaz, bàbá wa Mudir Habib Adam Alilori, Habibullah Adam Alilori, bí ẹnìkan bá lẹ́ẹ̀ tóbi, bàbá yín tóbi, orí àgàtà ẹwà yẹn tóbi, ilé ké ó ti ń pè mọ́ yín ó tóbi. Wọn ò sì lè sọ pé ẹ̀sọ́ ọmọ bàbá yín, wọn lè sọ wípé bó de Markaz bó lẹ́yìn. Kò sí ẹni tó gbajúmọ̀ ní Markaz lónìí tó tó yín, kò sí ẹni tó nínú voice tó ní agbára ní Markaz tó tó yín. Tó ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ gbogbo ilẹ̀ Yorùbá yóò máa mẹ́ni, wọ́n á kàkún. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ yóò dàbí pé kò sí rọ́bítọ̀. Ọ̀rọ̀ tẹ́yìn bá sọ tí rọ́bítọ̀ bá sọrú ẹ̀ tí yín ni wọ́n mọ̀, ẹ̀yin kan rọ́bítọ̀ lọ́tọ̀ ni. So ọ̀rọ̀ yín tẹ́ bá fi gbé rọ́bítọ̀ lọ́tọ̀ ni rọ́bítọ̀ wà dàbí ẹni pé àwọn náà sọ̀rọ̀. Ọ̀làjú tẹ́ ẹ ní, ọgbọ́n tẹ́ ẹ ní, ipò tí bàbá yín ṣiṣẹ́ rẹ̀, òun ló mú yín tàǹkà tó báyẹn. Ẹ lọ rè mọ́ o. Ọ̀rọ̀ yín ó lè fa ìsinmi àbí kó fa ìdààmú fún Yorùbá Muslim. Ẹ kú mọ̀ ìsáyìdà kẹ́ ẹ má fẹ́ kàkún. Ọ̀rọ̀ yín ń dá wàhálà lẹ̀. Àwọn ọmọ yín gan ń sọ ọkàn yín lójú pé ọ̀rọ̀ yín ó mẹlẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kó dùn mọ́ yín nú pé bí ṣe ń dàrú o. Nítorí gbọ́dọ̀ dùn mọ́ yín nú iná ní mẹ́sẹ̀jì bàbá yín kálejọ́ kan làwa ń ṣe. Markaz wọ́n fẹ́ fi unite Yorùbá Muslim ni o. Wọ́n máa ní kí ni mizan, wọ́n fẹ́ fi tọ́ Islam sọ́nà. Bàbá wa Sheikh Habib àgbà ni yín o, béèyàn pẹ̀ gan yín, èmi náà máa bu yín o. Èmi náà máa sọ̀rọ̀ pé ǹdẹ́ ẹ ṣe yóò da. Ṣùgbọ́n mi ṣe alábòsí o. Sọ́sọ́sọ́sọ́sọ́ jù bẹ́ẹ̀ lọ, èèyàn ni yín. Bá a bá unite ilẹ̀ Yorùbá lónìí tí ẹ bá dá sí unity yẹn pé tí wọ́n ní ilé mùsùlùmí Yorùbá sọ̀rọ̀ lónìí ẹ wá tí ì dá sí. Àmọ́ kẹ́lọ́rì mọ̀ kan yín pé Islam ó ju èmi àtẹ̀yìn anybody lọ. Ó ju anybody lọ. Islam ó tóbi ju anybody lọ. Mùsùlùmí sì rèé tí ó jáde wá látara Islam wọ́n jù wá lọ. Ẹyọ kan lèmi, ẹyọ kan lẹ́yìn. Egun kan wà ní egun yín náà, àwọn egun pọ̀ o. Ọmọ Ọlọ́run fa àlùbáríkà sí ti yín, ó fa àlùbáríkà sí táwọn yòókù náà. Ọ̀rọ̀ yín tó bá ti di bí ọ̀rọ̀ àwẹ̀, gbogbo nǹkan máa gbóná ni. Àwẹ̀ ń dẹ̀ rí ntọ́ bá dàrú nílẹ̀ Yorùbá, ní látòsí rẹ̀ tán títí àwẹ̀ mi ò fi dé. Ṣé kọ́ máa dàrú ní àbíkọ́ṣẹ́tù? Bóyá ilé sọ àwọn ọ̀rọ̀ kan káyàn kan mọ̀ sọ tiẹ̀ náà nígbà tó bá gún wọn. Bẹ́ẹ̀ ṣe rò bí pé ẹni nǹkan kan tẹ́ fẹ́ sọ tó yẹ pé n tó yẹ yín nù lẹ fẹ́ sọ, n tó yẹ lómi náà sọ, ṣùgbọ́n ipò tẹ́ wà lẹ gbọ́dọ̀ consider. Ipò tẹ́ wà ni o. Tẹ́ bá wá ní pé ipò tẹ́ wà bẹ́ẹ̀ ṣe sínú ó ní solution o. Ọ̀nà méjì ni solution mọ̀ ń bọ̀ àbẹ̀. Ó ní solution ọ̀nà méjì ni mọ̀ ń bọ̀ àbẹ̀, dáadáa mọ̀ ń bọ̀ àbẹ̀. Ọkọ̀ fẹ́ bẹ́yìn sọ̀rọ̀ dáadáa wípé bó sì jẹ́ wípé tọrọ yín tí máa ń fọ́ wa tí gbogbo rẹ̀ ọ́ dàrú nítorí pé kàǹkà Ọlọ́run kàǹkà yín kì í sẹ́yìn lẹ́sí. Ó wu Ọlọ́run pé kẹ́ ẹ tóbi bẹ́ẹ̀ sí tó ní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ pé ó rọrùn fún ọ̀rọ̀ yín láti tún wá sí. Kò sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí ò ní àwọn èèyàn ìmẹyẹ tí ó tẹ̀lé. Tó bẹ́ẹ̀ bá fẹ́ sọ lọ́nà tí ó pé gbogbo wa àní dá wàhálà, àní máa jà láàrin ara wa. Ẹ ń bá bu yín wọn ó bu ń tọ̀nà, ẹ ń bá tako yín wọn tako. Kódà kẹ́ ẹ má ra ìtì àwọn èèyàn sì tó tako
so bàbá wa ní Markaz ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí Markaz ọmọ mẹlẹ̀ báyìí bí bàbá yín náà ṣe jẹ́ pé òun ló fi kalẹ̀ bàbá yín bàbá àlùbáríkà àwọn kan máa ń sọ pé mo máa ń sọ̀rọ̀ bákan náà ọlọ́run gan ó là ń lò fún ọlọ́run tóbi kọjá àwọn sọ pé àwọn ọlọ́run àwọn mélòó lọ́lọ́run kò sí ẹnìkan kan tọ́jọ́ ṣèkà ádámà lè lórí wọn kálukú ní tiẹ̀ lọ́tọ̀ àfáà tèmi náà ni kò sẹ́ni ẹ̀ka tọ́jọ́ níbi yíyá rẹ̀ àfáà mi ṣèkà Abdulbaki Muhammad bẹ́ẹ̀ náà ni bàbá yín kò sẹ́ni ọjọ́ nítorí ṣe yàtọ̀ sí tẹ́lómi ṣe tó alẹ́ nìyẹn náà láṣeyọrí ń bi tíhùn náà ti láṣeyọrí ẹ má mọ nǹkan describe yọmọ pé ṣèkà ádámà lè lórí ẹ̀sà ọlọ́run fún ẹ̀sà aṣẹ́ rẹ̀ ni rólé kéwú wo lọ́dàbí Agége ní gbogbo Lagos State ń bẹ̀rù bẹ́ẹ̀ bá tó fẹ́ sọ pé lè kéwú kan tóbi ẹ̀ dé Ìbàdàn lọ́dọ̀ bàbá wa Murtado Abdulsalam ẹ bá fẹ́ sọ pé lè kéwú kan tó tóbi ẹ̀ dé wò àwọn ibìkan kan tọ́lọ́run ọba ti fàyà àwọn ilé kéwú kan jáde àwọn yòókù ń tọ̀ lẹ́yìn ni ìfọ̀pẹ́ sa ọlọ́run ọ̀dà kẹwà ìfẹ́ ìṣọ̀kan mùsùlùmí àtàwọn nǹkan kan tí mo rí ní mẹ́ta tó ń lọ papọ̀ ló sì ṣe pàtàkì kí Yorùbá mùsùlùmí ó gbọ́ yé lásìkò ká ṣiṣẹ́ tó wọ̀fẹ́ ẹ̀rọ àwọn yòókù àgbọ́dọ̀ fi jẹ́ kí ó kó bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ ń bọ́ àbí òun náà gẹ́gẹ́ bí mo sọ pé solúsàn méjì wà ọwọ́ ọlọ́run dẹ̀ ni méjèèjì wà tí a bá gbọ́ra wáyé. Number 2 òun náà ni àyìn bàbá wa Rọ́bítọ̀ mo ti gbọ́ tí wàkílù mùsùlùmí nǹkan ni tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sẹ̀ríà in fact gbogbo ẹ̀yin tẹ́ gbé ọ̀rọ̀ sẹ̀ríà lóògùn state bí wàkílù mùsùlùmí ṣe sọ tẹ́ gbé ọ̀rọ̀ sẹ̀ríà lọ sọ́dọ̀ ìjọba láì bú àwọn bàbá wa gbọ́ bàbá wa imam Rọ́bítọ̀ mistake ni o ẹ lọ correct ẹ kẹ́ẹ̀dẹ̀ apologize tó bá yẹ pé bí bàbá wa wàkílù mùsùlùmí ṣe ń sọ ohun àbí wàkílù mùmínì ìbọn ṣe ń sọ tí mo rí ọ̀rọ̀ wọn tí mo gbọ́ wọn ni wọn ò bá àwọn bàbá gbọ́ ó sì dandan káwọn bàbá sọ pé àwọn ò gbọ́ ọ̀rọ̀ bàbá tó ṣe ọ̀rọ̀ yẹn lágbára ẹgẹ́ nìsín ọ̀yà àbọ̀ wọn gbọ́ o òsì bá ṣe lo ṣẹ̀rí àti ọ̀yọ́ àwọn bàbá yìí lẹ́ o ṣùgbọ́n gbogbo Rọ́bítọ̀ generally mo fẹ́ kẹ́ ẹ máa kọ́ o tí ẹ bá tẹ̀lé Sultan àwa náà ò ní tẹ̀lé yín ṣe gbọ́ kan tẹ́ ẹ bá tẹ̀lé Sultan àní tẹ̀lé yín ẹ bá tẹ̀lé yín mukhalifun lil Qur'an wa sunnah ẹ bá tẹ̀lé yín yapa Islam tẹ́ ẹ bá tẹ̀lé Sultan ni o bí Sultan bá jọmọ Yorùbá ńkọ́ kápẹ́ Yorùbá lọ́lọ́run bá ṣe lẹ́gbọ̀n kò sí tọ́kàn án pẹ̀lú pé Sultan jẹ́ Sókótó àwọn òpònú tí wọ́n mẹ̀sìn wa rárá tẹ̀wá ní tẹ́ fi dòpònú ni pé ẹ̀mẹ̀sìn wa wá ń dá sí wọn ní Sultan ó sì lè máa jẹ́ lórí lé Yorùbá kẹsẹ́ lórí Yorùbá olódò Sultan yìí sọ olórí lé orí Yorùbá olódò tí ó mọ nǹkan kan pa Islam Yorùbá tó jẹ́ mùsùlùmí tó sì gbàgbọ́ yìí kí ní ń pè ní Islam sọ wípé ẹsẹ Sultan Haúsá ní àmà tó àmà jẹ́ lórí lé àwa Yorùbá lórí Muhammad èso lórí wa ọjọ́ Yorùbá gbogbo àwọn máàmù tá à ń tẹ̀lé ìwọ lọ́jọ́ Yorùbá ń bẹ àmà tẹ̀lé wọn. Bàbá wa Kamal kèsè ìwò bẹ̀tẹ̀ dandan á gbà fún á sì gbà fún gbogbo àwọn àròlé ẹ̀ bàbá wa Sheikh Adam sọjẹ́ mọ́ wo ni á gbà fún kí ló dé tá à ń fi respect fún Sheikh Habibullah ká sọ fún gbàjọba tíjọ́ mọ̀ wò rí ẹ̀gọ́ ni àwọn ẹ̀gọ́ ni máa ń sọ̀rọ̀ báyẹn àwọn ẹ̀gọ́ àwọn tí làákàyè wọn tí ò ṣiṣẹ́ dáadáa látara ìnímọ̀ tí ẹ̀kọ́ ọmọ kankan nípa Islam Ànábì tàwa ó sọ fún wa pé kódà ìyẹn Lárúbáwá tó bá ṣe pé ẹrú láti Ethiopia Abyssinia Alhabasa ẹrú ló wá jẹ́ olórí lé yín lórí ẹ máa tẹ̀lé ẹ wá ní tí ń pè ní Sultan Sokoto ìjọba Islam ní ẹ ní project yẹn nílẹ̀ káàró òjìire ẹni ó ní náà láàmà tẹ̀lé kí ló dé tí Ìlọrin fi jù wá lọ́nlẹ̀ Yorùbá torí pé Ìlọrin Yorùbá ni máa dáríkà àwọn Yorùbá òun kí ni wọ́n fi jẹ́ ẹni àpọ́nlé wọ́n gbà fún ọba tí ń bẹ́ẹ̀ ọba àwọn yìí sí Yorùbá pẹ̀lú gbogbo àwọn àfà pátápátá nílùú Ìlọrin ni wọ́n gbà fún bí Islam sì máa ń ṣe ti ẹnu ọ̀dà bí àwọn ẹ̀gọ́ tó wọ́n sọ pé àfi ẹ̀yà mi nígbà míì inú ẹ̀yà rẹ ẹni tí ó ṣe ọ́ lóore lè má wà ńbẹ̀ tó yẹ pé láti inú ẹ̀yà míì lẹni tí ó ṣe ọ́ lóore yóò ti wá ẹni tí ó tọ́ sọ́nà ẹni tí ó mú ọ rìn ẹni tí ó gbé ọ̀gá sọ́wọ́ àsọ pé nígbà tí ọba ti jẹ́yà rẹ ebi ní tó kórì ibú báwọn kan nù nítorí pé nùràn wọn làwọn ànábì Ọlọ́run ti máa wá over 120,000 ànábì Ọlọ́run
ọwọ́ aládọ̀ wọn Ọlọ́run á lọ mú Muhammad wà láàrin Lárúbáwá wọn bá ní kí ló tí ò wà láti inú ìran tàwọn tribalism yẹn òun ló kó bá wọn. ẹ̀yin bàbá wa Sultan ẹ̀yin bàbá wa League of Imams and Alfa nílẹ̀ káàrọ̀ òjìrè Rabita bẹ́ẹ̀ bú wa báà náà bú yín tẹrù bá bú yín àbẹ́yìn lẹ bú wa àbẹ́yìn lẹ bínú ẹ máa jẹ́ bàbá wa náà ni ẹ̀ka alẹ́ máa jẹ́ àwọn bàbá wa tẹ́ pé àwọn ọmọ yín ọ̀gbọ́n yín yé àbẹ́yìn lẹ gbọ́ wáyé bàbá wa ni yín o ẹ fi ẹ̀kọ́ bàbá wa ni yín torí wípé a lè fẹ́ lòmíì sí bàbá kò sẹ́ni ó lè kò sí kankan náà àwọn ọmọ kéékèèké tó lè di ipò yín mú tó bá yẹ pé àwọn League of Imam ní Ogun State wọ́n bá dúró ti ọ̀rọ̀ sẹ̀ríà ẹnu gómìnà ọgbọ̀n yóò ṣe díẹ̀ kó tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti rí ààyè tí ń bẹ láàrin àwa mùsùlùmí lọ́jọ́ wọn máa sọ̀rọ̀ fatafata máa ń ṣe kíni wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ sì wá wò gẹ́gẹ́ bí ẹni tó gbẹnu wọn sọ ṣe sọ Wakilul Mu'minin aṣojú àwa mùsùlùmí ní Ogun State gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀rọ̀ yẹn bá làákàyè mu pé àwọn ọ̀tàkùn sẹ̀ríà o àwa náà wà pẹ̀lú sẹ̀ríà o ṣùgbọ́n wọn ò gbé kínní ìgbà èmi gangan ọ̀mọ̀ bàbá yẹn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ àwọn gangan ọ̀mọ̀ kí ẹni tó lajú tó bá yẹn tó sì wà láàrin tó sì important inú Islam kọ́ mọ́ mọ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ̀yin yẹn wá ẹ̀ correct mistake yẹn ó fẹ́ yìí pé àìjọrin wa ló kó bá yín bẹ̀rù so nípa bẹ́ẹ̀ ẹja correct ẹ̀ so bẹ́ẹ̀ tí ẹ̀yin bàbá wa ní rọ́bìtọ̀ generally àti àwọn ọmọ yín all Muslim organization dandan ni fún wa kárí tí kí Sultan kéde ń gbé ètò tí wà ń bẹ̀rù òun gangan ó gbé ìgbìmọ̀ kalẹ̀ ní tí ó wà oṣù ní Sultan gangan wọ́n wà á wú fóònù náà ni pé a ti rí ẹ kéde ẹnìkan àwọn àgbẹ̀ àwọn àrí wọn àṣẹ gbà kò ṣe ẹbí ẹ jẹ́ ó kéde kókù láàrin wọn àtọlọ́hun gbogbo wọn ò lè jọ kéde ẹ̀yin bàbá anírọ́bítọ̀ béèyàn ọba pé aṣíwájú rẹ̀ lásíwájú kọ́mọ́rètí pọ́mọlẹ́yìn tòun ní ó pè wọ́n ní kíni o aṣíwájú ẹ kọ́ wa ní bí wọ́n ṣe tẹ̀lé aṣíwájú lọ́dọ̀ tí ń gẹ́gẹ́ fúnra yín bàbá ẹ̀yin bàbá wa ní Markaz ẹ má máa mú ọjọ́ àwẹ̀ ẹlẹ́mọ̀ o kò bá àdámọ̀ wa mu èyí gan wà nù nǹkan tí wọ́n ń gbé mọ́ àwọn League of Imam tó sì lè máa bí ọ̀tẹ̀ láàrin Yorùbá àti Yorùbá àti Yorùbá àtàwùsá láàrin Yorùbá àti Yorùbá àti láàrin Yorùbá àtàwùsá ẹ dákun bẹ́ẹ̀ bá mọ̀ ẹ sọ wípé ìwé kan sọ báyìí ẹ má bàa kéde pé ìjọ tá bẹ̀rẹ̀ àwẹ̀ nù ìkéde tàwa à ń retí ẹ̀ lásìkò tí mùsùlùmí wọ́n retí ẹ̀ àti níbi tí wọ́n ti máa kéde rẹ̀ kìí sí ọ̀dọ̀ yín ni ó ti yẹ wọ́n ó kéde rẹ̀ kẹnu wá lè kó kí wọ́n á kéde rẹ̀ lọ́dọ̀ yín ẹ̀ bìkítà bàbá jákàjánu bàbá takora wa bàbá yapa ara wa ẹ sì tóbi jù báyẹn lọ torí ìtẹ́ kéde mistake rí síbẹ̀ bẹ́ẹ̀ ṣe tóbi tó mistake kí wọ́n fẹ́ jọ ráìtì kí ló dé àwọn èèyàn kan ń bẹ wọn ò ní mọ̀ pé ẹ ṣe mistake ibi ẹ bá lọ náà ni ibi ẹ bá lọ náà ni ẹ mọ̀ pé àwọn kan bẹ tó pé wọn ò ní lọ bí ẹ lọ ẹ̀yin lè kọ́ ọ̀ṣẹ̀ tó jẹ́ káwọn kan lọ ibì kan káwọn kan lọ bòmí ẹ dákun ìkéde yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ sì correct ẹ mi ò ní kí ẹ tó fẹ́ bú mi kọ́ mọ́ bú mi ṣùgbọ́n kọ́lọ́run ó dà fún ọ tó bá ṣe pé ìbú lọ bá yẹ níbi irú ọ̀rọ̀ báyìí tó bá ṣépè jẹ́ kí n sọ jíjò dọ̀rọ̀ fún ọ ó ń kálukú Ọlọ́run fún lẹ́bùn tiẹ̀ nǹkan ó sí ọ wọ́n da ọ̀rọ̀ wa tá à ń sọ ọ̀rọ̀ ọ̀fẹ́ ní láàárọ̀ yìí ọ̀rọ̀ bó láṣẹ látòṣe lórí gbogbo nǹkan iná làwa ń sọ lónìí ẹnìkan kan máa sọ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ rádaràda tó bá lè àfẹ́ẹ̀tì èyí tí mò ń pèpè sí láàárọ̀ yìí ìṣáídà kó contact mi privately or correct tàbí kó pè mí lórí aago ṣùgbọ́n kó sọ pé ọ tako tí mò ń pèpè sí lónìí kí Ọlọ́run ẹlẹ́dàá kó dáa fún ọ kó dẹ̀ má pẹ́ tí ọgọ́ fún mi pé tí mò ń ṣe yìí kó dáa òkú alùpùpù ọpọlọ kọrẹ́ta rẹ̀ Markaz tóbi kọjá kọ́mọ́ máa sọ ọ̀rọ̀ tí ó máa jáde lọ́dọ̀ wọn and then gbogbo tá a rí àṣẹ a máa expect ìgbà tí Markaz tó bá ṣètò right ni kò sẹ́nìkan tó lè bẹ lọ́hùn kí Markaz ó parẹ́ kò sẹ́nìkan tí ń bẹ lọ́hùn rẹ̀ kí ló dé iṣẹ́ àwọn ẹni Ọlọ́run ni àwọn èèyàn dẹ̀ pọ̀ ní Markaz náà tó pé gbogbo nǹkan tí mò ń ròyìn àwọn náà ń rò bẹ́ẹ̀ láwọn ẹni Ọlọ́run ẹlòmíì ọ̀dẹ̀ tí ì rò bẹ́ẹ̀ wọ́n padà rò bẹ́ẹ̀
because iṣẹ́ yìí àwọn tó ṣe tẹ́ ẹ bá lọ wo ìtàn wọn tẹ́ ẹ bá àwa tá a sì bá wọn láyé tá a gbọ́rọ̀ ẹnu wọn àtẹni wọn bá gbọ́n tó bá lè mọ kí ni bàbá Sheikh Adam Ali Lori kí ló ṣe ẹnìkan ò ní bẹ́ẹ̀ lọ́hùn kọ́ bàjẹ́ ìyẹn máa ń kún táwọn tọ́ṣáájú tí wọ́n bá ṣe nìyẹn èébì wo ló ṣe pé àwọn ọ̀dọ́ tí wọ́n máa ń kọ̀ǹdẹ́mù àwọn bàbá yìí tí wọ́n ní wọ́n wọ̀ náà àwọn ní wọ́n ń ṣe bídíà wọ́n wọ̀ náà àwọn ọ̀dọ́ yẹn wọ́n ti wọ gbó orí kí lẹ fẹ́ mọ nǹkan lé lórí bí àwọn àgbà wa bá gbé débì kan bẹ́yìn bá mọ̀ pé ó kù ẹ gbé tí ń lé lórí ni bẹ́ẹ̀ bá sì mọ̀ nǹkan pé ẹ fẹ́ correct ẹ̀ ní mo fẹ́ correct yàtọ̀ sí mo fẹ́ destroy mo fẹ́ tún nǹkan ṣe ó yàtọ̀ sí mo fẹ́ parẹ́ àrífín ìsọ̀nà àtúnṣe ká máa rí yàn fín ìsọ̀nà àtúnṣe ká máa sọ̀rọ̀ ṣàwùṣàwù ká máa bìkítà pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ pé kí ni ó dà á lẹ̀ ìsọ̀nà àtúnṣe ọ̀nà àti nǹkan rúnù nípa bẹ́ẹ̀ bákan náà ẹ̀yin bàbá ní rọ́bìtọ̀ ẹ̀dá kan torí ọlọ́run tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé ẹ support sẹ̀ríà ni ọ̀rẹ́ yìí gan ló ń sẹ̀ríà ẹ takò sẹ̀ríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má jẹ́ kí ó ṣèlú tí ń lọ ní ìsìn kan amú yín takò sẹ̀ríà ẹ takò sẹ̀ríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn mọ́sáàsì sẹ̀ríà tí wọ́n ń lò káàkiri ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó máa béèrè fún pé ìtìjọba tó wà ní òfin ìjọba gangan fúnra rẹ̀ pé kó yọ̀ǹda rẹ̀ fún wa sẹ̀ríà tí ẹ̀yin ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin náà lẹ́jọ́ ọjọ́ ọmọ exist ó ń bẹ lóńdó ó ń bẹ lẹ́kìtì ó ń bẹ ní Ọ̀yọ́ ó ń bẹ lọ́ṣun ó ń bẹ ní Ògùn ó ń bẹ ní Lagos State bẹ̀t kó lè lápọ̀nlé tó yẹ kó ní kó sì lè níyì tó yẹ kó ní kó lè láṣẹ la fi ní ká béèrè lọ́wọ́ ìjọba déédéé tí ń bẹ nínú òfin ìjọba ó ti wà ń bẹ ẹ̀yin gan ẹ̀ lè takò òfin Nàìjíríà bó ṣe wà everybody wa lójú lọ ó ju èyí gan lọ bẹ́ẹ̀ takò kò sọ kò dí lọ́wọ́ àwọn tó lè takò tẹ́ ẹ gbọ́dọ̀ àdá kìí sẹ́yìn ẹ̀yin bàbá wa ní rọ́bìtọ̀ àti ẹni sèk torí ọjẹ́ ọ̀rọ̀ tẹ́rí ẹ sọ gbogbo tẹ́rí ẹ sọ àti èmi àtẹ̀yìn rọ́bìtọ̀ ni o Markaz ni o tààwù ni o Supreme Council bó ṣe wà kò sí ẹnì kankan tó lè takò sẹ̀ríà ó ti wà nú òfin àwọn kan tó lè takò sẹ̀ríà rí tí wọ́n bá gbé fún house bá rí jẹ̀tẹ̀ ìyẹn ni pé House of Assembly ti state kọ̀ọ̀kan tó bá rí jẹ̀tẹ̀ àwa gbé hàn lọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ bá a ṣe kí ni wọ́n bá ní sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ni so bó ṣe bọ́ọ̀rọ̀ rẹ̀ ṣe rí nù ẹ̀sìnkẹ́ táwọn bá ti wá takò àwọn òbí ó ṣe ṣe é ṣe ẹni tó rí ó lo sẹ̀ríà ẹ̀yin bàbá ẹ support ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń ṣe mistake tẹ́ ń fojú kéré àwọn bàbá wa àbẹ́ ṣe mistake ní kí ẹ fojú kéré wọn ẹ lọ correct ara yín àwọn bàbá yìí wọn gbọ́dọ̀ mọ́ involve nítorí bàbá yìí ó ṣe a máa correct nítorí àbá lè correct ṣùgbọ́n a lè deny wọn ní bàbá wa o a máa wí wọn bá máa gbà wọn bá bu wa ẹgbẹ́ ìsìn ààyè tẹ́ wà ń rè sáàyè tó sí àfi nígbà tó máa ń sọ̀rọ̀ nǹkan méjì ọwọ́ Ọlọ́run ní méjèèjì sí wa níbo àbẹ́ èyí tó tẹ̀lé sẹ̀ríà nílẹ̀ Yorùbá ó ti tó gẹ́ àwọn èèyàn ti sọ̀rọ̀ tọ́pọ̀ àwọn ọlọ́gbọ́n ni o táwọn emphasize rèé má ṣe bí olódo òpònú aláìmọ̀kan don't ever jẹ́ wọn ó pè ọ̀bẹ má jẹ́ wọn ó pè ọ̀bẹ má jẹ́ wọn ó pè olódo ní ọ́ òpònú ní ọ́ aláìmọ̀kan ní ọ́ sẹ̀ríà ń bẹ nínú òfin Nàìjíríà sẹ̀ríà ń bẹ nínú Islam òfin tẹ̀yìn náà ń bẹ lẹ́yìn tẹ́ ń sẹnu bí ẹ sí ń sẹnu òfin Christian wà òfin àwọn oníṣẹ̀ṣe ó wà òfin tàwa náà ń pè ní sẹ̀ríà kọ̀ọ̀kan kí ló fẹ́ máa takò sí kò sí ìjókòó kan tí wọ́n lè jó ń bi ìjókòó kóòtù sẹ̀ríà tó relate mọ́ Christian àbí ètò relate mọ́ kíni o kò gún ọ rárá bí ìgbà tó bá yé ké olódo ẹlẹ́gàn aláìmọ̀kan àbí ìgbà tí kankan ti sẹ́ sí èèyàn lọ́pọlọ àbí gbogbo kan á bọ̀ ọ́ lójú ó béèrè ní lọ́ọ́ béèrè kọ̀ọ̀kan ọṣẹ́ ìwọ ẹlẹ́sẹ̀ mi kí ló fi kàn án lọ bí àwọn tó wá mọ̀ nípa òfin léèrè kọ̀ọ̀kan sí kankan tó fi kàn àwa mùsùlùmí lọ́kàn àwa mùsùlùmí tó sì kàn gan kò ní àlà ìyẹn ìtumọ̀ rẹ̀ fún mùsùlùmí pé ṣé bí Ọlọ́run rẹ̀ ṣe sọ pé kò sí kíni kò ṣe nítorí gbọ́dọ̀ máa ń ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ni lúwọ́ tó jẹ́ mùsùlùmí wọ́n wà gbé ọ lọ ilé ẹjọ́ ṣẹ̀dá wọ́n á sọ fún ọ pé báyìí ni kò ṣe ṣe ẹ̀rí rẹ̀ sì rèé nú ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rí rèé nú ọ̀rọ̀ ànábì ló jẹ́ pé gbogbo jiyàn tẹ́lẹ̀ ń jiyàn lẹ́yìn àfa láàrin ara yín kò bá ṣẹ̀rí à tá a bá ti jọ fẹnu kò ẹ bá máa fẹnu kò
ìgbà tẹ́ ẹ̀ fẹnu kò ṣèjọba ò ní rọrùn ìjọba rẹ̀ ẹ ní ìdí àti fẹnu kò ǹjẹ́ ń pè níjọba nìyẹn ẹ fẹ́ ẹ̀kọ́ ní tó bá fẹ́ ṣe ní oṣù kínní ní oṣù ẹnìkan tó lè di alọ́wọ́ ọ̀sẹ̀ rí à náà níjọba house kò ṣe rọrùn fóun náà torí àgbélẹ̀ ilé ẹjọ́ sọ fún pé bó ṣe rí rè ilé ẹjọ́ ò lè ṣe mistake láìláì àwọn òfin kan bẹ tọ pé kò possible fún ilé ẹjọ́ kò sí adájọ́ náà Nàìjíríà tó lè ṣe mistake ẹ òfin tó bá ti wà nù constitution wa ọ wà dá ẹjọ́ against ẹ ọ fẹ́ kúrò ládájọ́ nù ẹgbẹ́ dáadáa òfin tó ti wà ńbẹ̀ ni wọ́n ń lò ní north èyí tí wọ́n ní kẹ́ lò ń bí gan ó tún yàtọ̀ sí ti north kí ló dé north yẹn muslim lọ́pọ̀ jù ńbẹ̀ house wọ́n tún lè fi kún òfin sẹ̀ríà wọ́n á pè ní òfin state àmọ́ ní bíbáyìí house wa tó bá fẹ́ bá ní fi kún tá a bá béèrè fún ó lè fi kún ọ̀bẹ tí orí wa nìkan láti lò because wọn kálukú náà ní kóòtù tiẹ̀ ẹ lè fọ́ọ̀sì christian wá sí kóòtù ti mùsùlùmí ẹ lè fọ́ọ̀sì oníṣẹ̀ṣe wá sí kóòtù christian àbí mùsùlùmí bẹ́ẹ̀ náà lè fọ́ọ̀sì àwọn náà lọ sí kóòtù yín àti kóòtù wọn. òfin ó dúró lọ́tọ̀ kóòtù wa òun náà dúró lọ́tọ̀ọ̀tọ̀ kóòtù tí ń wà kóòtù tí á wà àmọ́ ní kóòtù wọ́n lè gbọ́ gbogbo òfin pátápátá wọ́n gbọ́ ẹjọ́ tẹ́ ẹrù wọ́n á fi òfin àpapọ̀ wọ́n fi àdá kóòtù náà gbọ́dọ̀ tako òfin orílẹ̀-èdè wa tó ju kóòtù lọ òun ló gbé sẹ̀ríà wọlé sórí pa bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ nípa sẹ̀ríà ẹ gbọ́ mi yé ẹ má fi inú bíbí àti àìtí ìbéèrè wọ́n fi sọ̀rọ̀ lórí sẹ̀ríà mọ́ torí at last àwọn èèyàn máa pè é lólódo wọ́n lẹ̀ ponú o wọ́n lẹ̀ gọ̀ níyìn o ẹ gbọ́ mi nísìn so ní tí ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà ó náà ni pé muslim ò tí ì rẹ̀dí à ń sọ̀rọ̀ lé lórí lọ́ni muslim ò tí ì rẹ̀dí because wọ́n organize ara wọn dáadáa the only thing ó ní pé àwọn èèyàn kan tó bá pàtàkì wọ́n lè bá àwọn house sọ̀rọ̀ tọ́lọ́ bá ní káwọn house yẹn gbọ́yé bí wọ́n bá sì gbọ́yé ẹgbẹ́ sẹ̀ríà kalẹ̀ lọ́dọ̀ yín àmọ́ èyí tíjọba sọ kọ́lẹ̀ ẹ lè gbé kalẹ̀ o ẹ gbé ta ládàáni ẹ sì pè láládàáni ẹ tó bá wù yóò àmọ́ gbẹ́jọ́ rẹ̀ wá síbẹ̀ irú tí àwọn yòókù ń ṣe kíni ten practice kò sẹ́ni kan tó lè dí òun náà lọ́wọ́ torí ìjókòó àti ṣàlàyé fáwọn èèyàn nípa tófin kùránì sọ nípa nǹkan báyìí àti nǹkan báyìí ó jẹ́ kò sí nǹkan tó di lọ títí tíjọba ó fi bá wa sọ di ti ìjọba yóò wá ọ̀fíṣíà á wà máa nídìí ọlọ́pàá ń bẹ́ ńgbà náà ìjọba wà máa maintain rẹ̀ yóò máa sanwó bẹ̀ adájọ́ tí ń bẹ́ ń bẹ̀ abẹ́ ìjọba ni ó wà yóò máa gba sálárì opportunity kan tó nù táwọn àfáà kọ̀ọ̀kan ó tó fi ríṣẹ́ àwọn mùsùlùmí kọ̀ọ̀kan ó ríṣẹ́ so nípa bẹ́ẹ̀ bí sẹ̀rí àṣírí nù ṣe àìrí ó ń dá nǹkan lẹ́nu ọpọlọ ẹgbẹ́ jòkó bá wa.